àbẹ̀ ìyàgbélé gbòòrò kan tí èmi jẹ́ àbíṣẹ́ tàgẹ́rẹ́ yìí káká fún pèrèpèrè àmọ́ ìjìlá ọ̀gán mo ìdùwà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sáré sọ nípa àpàpà ni ó dùn mí díẹ̀ lọ́kàn mi mo ti ṣèlérí pé òun fẹ́ máa dá sọ̀rọ̀ ẹ̀sìn wá gbọ́dọ̀ dá sílẹ̀ wọ́n fẹ́ bẹ gómìnà nílẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Kwara fẹ́ dúpẹ́ lọ́wọ́ Pánṣú Ṣeun àwọn gómìnà méjì commissioner of police nípínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Kwara àti gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀rọ ìyẹn kọ́kọ́ kìlọ̀ fáwọn ọlọ́pàá yín àwọn ọlọ́pàá tí máa bẹ níkàwé ẹ kìlọ̀ fún wọn ẹ pa òwe Yorùbá fún wọn bẹ́ẹ̀ bá gbé Yorùbá sọ léèbó wọn ní bàbá náà níṣẹ́ ẹrú ká fi tọmọ jẹ lóòótọ́ òfin ní pé bó ṣe bẹ ọmọ ìyá èèyàn bí bá ṣẹ̀ ẹ ní ìwò pọmọ ìyá ni ẹ gbọ́dọ̀ ṣe é kó ṣe ìgbọ́n àwọn kan wà pé ó máa ń bọ́ sí ọ̀nà tó yẹ pé ó bọ́ sí òdì ẹgbẹ́ ààrẹ ẹ̀sìn yẹn lọ́ọ́ kidnap ẹ fọ́ọ̀fún ẹ mọ́lẹ̀ ẹ kó bọn méjì ẹ fẹ́ mú ẹyọ ẹnìkan ọlọ́pàá bíi 20 wá síbẹ̀ ẹnìkan oṣó látẹ̀ ní kò dá yín lóògbà tẹ́ ẹ pé ṣé kóòtù ò lè fún àwọn mú wọn lè declare wanted wọ́n yẹ pé nìkan lọ kí mọ́lẹ̀ ní kẹ́ ẹ fún lọ́fún kẹ́ ẹ gbé jáde ní yàrá ẹ̀yà kan ò mọ̀ ṣe gbé alọ́lọ́run ẹ̀yà kan ò mọ̀ ṣe gbé má ṣe gbé tí ọlọ́pàá tó ń sọ pé ṣé ó lóun lágídí ẹ̀dá ò mọ̀ ṣe gbé èèyàn ẹ̀yọ kan oṣù nínú ilé tí ò sí àdéhùn tí ò sí pọ́n ní nábà má lòtàn gbá pọ̀ ní nábà àtẹ̀sí ọ̀gá aṣọ yín gan òjò aṣọ ọ̀pá ẹ̀kọ́ ban dání lásìkò tí wọ́n kidnap yìí ẹ̀kọ́ wò ná ẹ̀ wò ná. agídí wòle tó ń lò yẹn ó máa lò dáadáa olùfọ́fù ẹ̀dàn ẹ lo gbogbo agídí wòle tó ń lò bẹ́ẹ̀ mọ́ lò yẹn ẹ wá lò. ọ̀yá lo agídí yẹn tó fẹ́ lò yẹn náà. Perdón. Drop that phone! Drop that phone, you're mad! Drop what? Drop the phone! Drop what? ẹ ti rí ẹgbẹ́ gbogbo yẹn kíkà tó rí bí wọ́n ti ń fún ọ̀fun ẹ̀ mọ́lẹ̀ kí n rí mú ṣùgbọ́n kò ṣeé mú ni kí ló dé tó pẹ́ nìkan ó ṣe kí ló ṣe ó pààyàn náà bó jalè ó sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àgbà pé òótọ́ ó sọ̀rọ̀ pé ọ̀tọ̀ wá sọ wá burú ẹ̀mí ìmọ̀ tẹ́ bẹ́ẹ̀ sá crime tó bá jẹ́ crime àbí kò yẹ crime ṣùgbọ́n mo fẹ́ pẹ̀sọ kíní kan náà fún yín bẹ́ẹ̀ bá bú ìyá tèmi náà lẹ́tọ̀ọ́ àti bú ìyá yín bí ẹnìkan bá bú bàbá mi bó lẹ́tọ̀ọ́ àti bú bàbá tiẹ̀ lórí ẹ̀ bá ṣẹlẹ̀ ńgbà míì lórí ká má ojútu ẹ̀ ọlọ́pàá bá tiẹ̀ máa mú yàn sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ máa fi mú ẹ tún gbọ́ ẹgbẹ́ kankan lẹ́nu àfáàyè pọ̀. àti ọmọ ìyá mi tá a jọ gbẹ́sìn Islam yìí kọ́ máa kó mi máa rọ ọmọ lẹ́yìn Ọọ̀ni ni mò ń sọ àwa tá a bá jẹ́ mùsùlùmí àìsàn ọmọ lẹ́yìn Ọọ̀ni torí Ọọ̀ni Christian ni ẹ̀ńtọ́ jẹ́ ó sì kú omi Christianity ẹ̀ pátápátá ọbọ̀nù ẹ̀bọ ọwá ní òun ni bàbá àtàwa tá a bá pè ń bàbá wa wájú Ọlọ́run àti dẹni yẹpẹrẹ lọ́dọ̀ Ọlọ́run Ọọ̀ni ò kí ṣẹlẹ́sìn mi àwa mùsùlùmí Ọọ̀ni ò kí ṣẹlẹ́sìn wa bọ́ bá jẹ́ Yorùbá àjọ jẹ́ Yorùbá dé ibi Christian lòun náà tẹ́lẹ̀ tó tó wá di pé ó ń ṣe ẹ̀sìn tí ń ṣe kíni tí ń ṣe tí ń tọ́ka sí pé o kú òun ẹ̀sìn rẹ ọbọ̀ sínú ẹ̀sìn ẹbọ ẹ̀gbọ́n mi sì tó gba bẹ́ẹ̀ ó kì í ṣe mùsùlùmí ẹni tó jẹ́ èèyàn pàtàkì níwájú Ọlọ́run tàwa inna akramakum indallahi atqakum ẹni ó bá bẹ̀rù Ọlọ́run tí ń kírun tí ń gbààwẹ̀ tí ń páyà Ọlọ́run lẹni tó ní àpọ́nlé jù tá a bá sọ pé bàbá ìmáàmù nílé Ifẹ̀ bàbá ìmáàmù ilé Ifẹ̀ ìṣẹ̀gbẹ́ Ọọ̀ni tá a tó wá ń bèrè bàbá Olúwo tẹ̀yìn láà sọ̀rọ̀ nípa rẹ̀ àtúntò sọ bẹ́ẹ̀ because ẹ̀sìn ara ìgbésí ayé ni kí ló dé tóun náà kó nù ẹ̀sìn rẹ̀ tí sí tẹ́lẹ̀ tó bọ́ síbi ẹbọ tó wá gbẹ́bọ lórí so ìkejì tá a bá fẹ́ lọ níbi abala míì Ọọ̀ni kìí sí ọmọ Oòduà Ọọ̀ni tí ń bẹ ń fẹ̀ yìí
kì í sọmọ Oòduà tàwa tá à ń pera wa ní ọmọ Oòduà àwa Yorùbá tá à ń pera ní ọmọ Oòduà bí ẹni tí wọ́n fi délé ni gbogbo àwọn ọmọ Oòduà tọ́yẹ wọn ó délé gbogbo wọn fún ni àwọn lọ́wà ní lọ́lọ́dó sí Ọ̀ràngún ilé ìlà àwọn lọ́lọ́dó làwọn àwọn lọ́lọ́dó sí Iléṣà yẹn àwọn lọ́wọ́ dúró wò lọ́wọ́ dúró lọ́yọ̀. bó o ṣe ń sọ̀rọ̀ òdì sí ọba ìlú kan bó o ṣe ń sọ̀rọ̀ òdì sí ẹ̀sìn ẹlẹ́sìn máwọn ẹlẹ́bọn àwọn kinní kan ó ń fi ìmáàmù ó fi ń wé odidi Ọọ̀ni Ifẹ̀ eléyìí tí wọ́n á sọ pé ta lọ́lọ́run ṣe yìí òun náà wá sọ̀rọ̀ sí Emir Ìlọrin ẹnìkan wọ́n lòun US ìmáàmù mo nígbà pé irú ẹ tán pè ní US ìmáàmù yìí ó ní àwọn nǹkan kan lára ó kò ní èrò pé kí èèyàn ó ṣe oríire láyé ètò wọn bá wà ìdáadáa lọ́wọ́ bí àwọn èèyàn ṣe oríire lọ́dún ní ìkáwọ́ ẹ̀ṣà lórí nǹkan tó ṣàwọn rẹ̀ pé òun fẹ́ràn èèyàn lẹ́wọ̀n òun fẹ́ràn èèyàn lẹ́wọ̀n òun fẹ́ràn èèyàn lẹ́wọ̀n ó ṣe é ní lérò ọkàn pé àfi tí wọn bá ṣe ẹ̀wọ̀n láti ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ olóòlù jáde àwọn kan bẹ̀ sí ń pariwo kiri wọ́n ní ẹnìkan fún ọmọ tí olóòlù tó rú olóòlù wọ́n fún ní 400,000 àwọn ẹlẹ́sìn kan ló gbọ́dọ̀ lọ san kí ni gbogbo ilé iná ṣé láti dé àlìjánà ṣé lè láti máa jèrè ọkàn wọ́n bẹ ààrẹ orílẹ̀-èdè ọmọ Yorùbá ní láì wọ́kọ̀tà wọ́n náà dá sí o ogun ẹ̀sìn bọ̀ ńlẹ̀ Yorùbá díẹ̀ díẹ̀ rẹ o pàápàá tọ̀dọ̀ àwọn tọ́pọ̀ àwọn mùsùlùmí yìí ogun ẹ̀sìn ti ń bọ̀ o òun lè ṣe máa ń gbóṣùbà fún àti bẹ nípínlẹ̀ ibi tí mo dé dúró bàbá mi Yáyà Akóredé àlùbáríkà wọ́n jọ bàbá wọn ló kọ́ pa ogun ẹ̀sìn ìbàjá nílùú Àkúrẹ́ àkọ́kọ́ tó parun bámú nígbà táwọn kan tán tó kàn tó lẹ̀ tán náà fẹ́ ṣe wá sí tí bọ́n kéde ẹ̀ ń bọ̀ tó pé ibi tó fẹ́ gbà wọlé gan-an fẹ́ ṣe àwọn náà fẹ́ ṣe ẹ̀kínà kó kọ́ tán náà máa ń ṣe ìsọjí ìta gbangba tí wọ́n fún sílẹ̀ bóòlù ogun òṣèlú ṣẹlẹ̀ bàbá àgbàlagbà tó jẹ́ bàbá Yáyà Akóredé ló kọ́ pẹ́ ṣé ẹ mọ̀ pé nǹkan burúkú lẹ fẹ́ ṣe fẹ́ dá ogun lẹ pé tálẹ́ fẹ́ paná àwọn ẹbí tó ẹbí òun jẹ́ aláwo ẹbí òun jẹ́ rẹ́fẹ̀rìn òun mẹ́ẹ̀ẹ́dógún ó mú inú wọn tẹ bá bẹ̀ sí fa wàhálà tó lé wọn dànù bẹ́ẹ̀ ló kẹ́ gbogbo àwọn ọba gbogbo àwọn olórí ẹlẹ́sìn kan máa ṣe ẹ̀sìn rẹ kó dé ẹ̀sìn lọ́wọ́ bí létè èèyàn ń gbé ọmọ èèyàn lè jẹ́ aláàjì kéèmí jẹ́ pásítọ̀ kẹ́nì kẹta jẹ́ oníṣẹ̀ṣe èyí ò yẹ kó dá ogun lẹ̀ president tó jẹ́ president orílẹ̀-èdè Nàìjíríà yìí aláàjì ni ìyàwó ẹ̀ redeem pastor kò tó ti bẹ̀ kí ló dàrú náà ẹ wo olóògbé Ògògó tó ṣe kú yìí fọ́ọ̀sì ọ̀fẹ́ Christian náà pè ní ìyá Jésù tó ti bẹ̀ sílé wọn dàrú ni bàbá mi ń pè ní Olúwamọ́dẹdé Ògúnmọ́dẹdé ni níbẹ̀ pẹ̀pẹ̀ Muslim ní ọmọ Èwo ni tó ní prayer center ń lu Àkúrẹ́ tòun tó ti bẹ̀ kọ́ pé òun ò ní jèrè ọkàn mọ́ wọn ní òun fẹ́ máa lé àwọn tó bá jẹ́ oníṣẹ̀ṣẹ̀ wọn máa lé wọn kiri àbí kí ni ká ṣe bórúkọ Ògún lóyún pa tó di Olúwamọ́dẹdé Olúwa kì í mọ̀dẹ̀ ṣùgbọ́n ó ṣàyípadà nígbà tó ṣe fẹ́ nìyẹn ta ló náà bá sọ tiẹ̀ tó lóun ṣe aláwọ̀ kúbárú òun lọ sí ṣe bẹ́ẹ̀gùn ṣe òun ló wo dírámà ló ṣe tíátà ló ṣe ṣe wo bẹ́ẹ̀ tó pọ̀ ọ̀rọ̀ kan ló ẹ̀lẹ́sẹ̀wọ̀n ló ń wò yín ẹ ló bú Emir ṣẹ́yìn náà bú ìbò ni mo sọ yìí ẹ bú Ọọ̀ni Ifẹ̀ abú Aláàfin Ọ̀yọ́ ìyá òní kí nǹkan kan kúrò lára wọn ìyá òní kú iyì kúrò lára wọn kí wàá ló dé tó pa wá sọ ọ̀rọ̀ ẹ̀sìn títí yìí nìkan tábàdẹ̀ pé ìmọ̀lẹ́ inú òbí pé kì í ṣe mọ̀lẹ́ ìmọ̀ ń lé lóòótọ́ ẹ fagídí mú ẹ̀sìn nígbà mo wá ń Jẹ̀bú Òde aláàjì kan olówó Ìjẹ̀bú ni òun ló kó àwa ẹ̀ sílé kéwú yes Sunday ló kọ tèmi òun ló kó wa sílé kéwú ìgbà mo tún dé ìlú Àkúrẹ́ bí ọ̀rẹ́ mi kan lọ́dún ní ìkìnnì àfàlà máa ń pè ó ra àwọn ìwé tó máa fi ń kéré ó ra fún mi ó dá sí ilé tó máa fi kọ Yorùbá Yorùbá irú ẹni bẹ́ẹ̀ ló ń jèrè ọkàn ohun tó wá mú jẹ́ lẹ́sìn gbẹgbẹgbẹ tí mo fi di pé mo yan ìṣẹ̀ṣe láàyò yìí kò tí ì pẹ́ báyìí mo máa sọ ìtàn tó bá tàkókò òjíṣẹ́ Ọlọ́run tó dá lé ṣọ́ọ̀ṣì kan lè jẹ́ iṣẹ́ tó sọ̀rọ̀ tí ò tẹ́ mi lọ́rùn sí mi ó gbàgbọ́ pé tó pé mo ti ń jẹ́já gelégbò mo wá gbúdọ̀ di pásọ̀ lágídí ó ò lè fagídí mú èèyàn ṣe ẹ̀sìn a lè fi agídí mẹ́ṣin dé tí omi ṣùgbọ́n àní fagídí mú omi kí ló dé us imam àtẹ̀yìn yòókù ọlọ́pàá náà ránṣẹ́ tẹ̀ ronú pé iṣẹ́ táwọn ẹgbẹ́ iṣẹ́ tó lè kó bá ọlọ́pàá tó bá rìtáyà tán àdìgẹ tí wọ́n lè máa yarọ̀ ẹlòmíà ṣorí burúkú ọmọ àtúnṣe orí burúkú tó pé kí ni nǹkan tó ń ṣe nígbà tán bá ránṣẹ́ ẹrú kì í fi tọmọ jẹ lórúkọ lẹ́yìn tó pa ẹ̀dá sọ̀rọ̀ tàn ta lọ́lọ́run Kábíyèsí Olúbàdàn ẹ ṣé o kọmíṣánná pólísì nípínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Kwara ẹ ṣé o olóyè Sunday Igboho ṣàǹrẹ́ o bàbá wọn sọ pé Sunday Igboho ẹnìkan máa yarí àwọn ní OPC àwọn kìnìún kan ṣàrìn kọ́ra ẹ̀ náà tún rè ẹ wò kí akẹ́tọ́ dá sí wa nísìn
gómìnà Ṣèyí Mákindé ẹ ṣeun ojú ohun tí yín ẹ̀kọ́ àdúró tì pé ilé táwọn náà sọ àmọ́ tó lè tẹ̀yìn ẹ̀ jáde wá báyìí ká lọ ká àmọ́ náà àdúgbò lù apá síbi kan àmọ́ ṣùgbọ́n àní fagídí mú yàn ṣe ẹ̀sìn kò dáa nílẹ̀ Yorùbá ẹ̀sìn pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe mẹ́ta gan àwọn ẹ̀sìn mi sì ń bẹ ń bẹ pé kò tí ì farahàn àwọn kan ló ń jẹ ewé ẹ̀sìn ni wọ́n pàpọ̀ lọ́wọ́ bó ṣe ń sin Ọlọ́run tiẹ̀ pọ́fẹ́sọ̀ Awójọbí Ọlọ́run fọ̀rùnkẹ́ ó ní kí ẹ̀sìn tó wà ti mọ̀ pé òun sìn jù tó gbé ẹ ó ní kò tó wà ti ń sìn wọ́n gbòkúta sílẹ̀ lọ́kùnrin ló ń sọ̀rọ̀ ló tán ẹ wo pọ́fẹ́sọ̀ Wọlé Ṣóyínká ó sọ́nù rẹ̀ lóhùn òde ṣọ́ọ̀ṣì rí Ọlọ́run dẹ́ gbà fún ìbílẹ̀ fẹ́ dín láì tó ti dé rí ó ní Ògún lòún bẹ̀rù lòún máa ń sìn òun dẹ̀ ń gbá Ifá ẹ wo Yẹmí Ẹlẹ́bùúbá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò jẹ́ ẹni pé kán fagídí mú yàn ṣe ẹ̀sìn kan tí wọ́n ní ẹ̀yìn Kwara Emirates tẹ́ ẹ̀ ní ìkànnì tẹ́ ẹ̀ ń ṣe ni ẹ̀ ṣe fowó yín tẹ́ ẹ ní ká fi ran àwọn èèyàn lọ ní Kwara wọ́n kó ogun jà ní wọ́n kó èèyàn lẹ́rú ẹ̀ wọ́n kó àwọn Boko Haram kó èèyàn bẹ́ẹ̀ dá sí ẹni tó bá ti sọ̀rọ̀ lórí tó bá sọ̀rọ̀ nípa ẹ̀sìn òun lẹ́ máa ń lé kiri owó tẹ́ fi ràn yàn lẹ́wọ̀n ẹ̀ ṣe fi ràn yàn nílùú òyìnbó Awíṣẹ́ Sàlẹ̀ Gbàjà gbélébòrò kan tó mi jẹ́ Awíṣẹ́ tàbí káká fún kòtò ọmọ olójú lọ́ọ̀ gbọmọ ìdùnnú ẹ bá mi pín kó lọ káàkiri àti US kìnnì kan àti ètò US àti gbogbo wọn àti ètò sọ̀rọ̀ sòdì tó ń sọ̀rọ̀ òdìsọ́ba ọlọ́ba tó ní ká má sọ̀rọ̀ òdìsọ́ba tó ẹ pín dọ́dọ̀ wọn káàkiri kí wọ́n rí òdìbò bá fagídí mú ẹ̀kú tó ṣẹ̀sìn ẹ̀kọ́lẹ́ bó ṣẹ bọ ẹjọ́ lórí òṣòro iṣẹ́ tó rí ẹni bá ti rán nílẹ̀ yẹn máa ń ṣe ẹ̀kẹ́ tó sọ̀rọ̀ tẹ̀ kó sọ ọmọ bá tó lè sọ ẹ tó lọ bọ ògùn ẹjọ́ bọ ògùn ẹ̀ tó wúlò bọ bó tiẹ̀ kó dìdì bẹ ajá sókun ẹlòmíràn ni wọ́n dáná sókun Kùránì ṣé Kùránì tẹ̀ dáná sókun kẹsì má sì má wọ́n bá dáná sókun lórí ẹ̀kọ́ yẹ bí ìwé ni ìbá tẹ̀ ni ẹ̀yìn lẹ́kọ́ ni ìwé ìbá àbáláyé ti Yorùbá tá ń gbé kẹtọ́ pọ́n pé sẹ́ńbù book of Moses àbí ìwé oògùn ṣé kì í ṣe nìkan náà ló kọ́ ni ṣé Ọ̀rúnmìlà ló sọ̀kalẹ̀ tó wá kọ ìwé ṣé àlà ló sọ̀kalẹ̀ tó wá kọ ìwé ṣé Jésù ló kọ ìwé kó tó kù ilé ayé ni ẹja kùnrin di irọ́ ọgbà àtijọ́ náà ni bá débi sọmọ ló kọ ní sẹlómi ó fà á gùn bẹ́ẹ̀ ni máa kú ẹ má bínú Awíṣẹ́ Sàlẹ̀ Gbàjà gbélébòrò kan tèmi jẹ́ lẹ́ẹ̀kan sí Awíṣẹ́ tàbí káká fún pẹ̀lú ọmọdé yóò gbẹ̀wọ̀n gbogbo ẹ pín kó lọ káàkiri kó lọ fà like ẹ comment ẹ share ẹ subscribe sí Big Odua TV ojú ohun tí wà ó rí o. ìwé ìròyìn Díngí Oòduà Ìwògbè ọmọ Odùduwà.